náà ti fi yóò pa. Ká sọ. Pretty much ẹjọ́ láti bò. Níbo mi ò dá yín mọ̀ mi ò mọ anybody yín báyìí mo tẹ̀ ń dúró ọ̀kadà báyọ̀ ọ̀kadà lè kọjá ni. Tẹ̀lé mi. Ẹ gbà mí tẹ̀lé yín fún kí ni àní mi ò mọ̀ yẹn ní kí tẹ̀lé yín. Kí ló ṣe lé báyìí náà mo ní kó tẹ̀lé mi. Lọ ṣe kí ni mi ò mọ̀. Ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ kí ni mo ṣe kí ni mo ṣe ẹjọ́ torí Ọlọ́run kí ni mo ṣe ẹjọ́ torí Ọlọ́run. Mo ṣe lálàá ènìyàn o. Dákúndájú ìṣàánú mi ó ṣe ṣàlàyé fún mi gẹ́lẹ́ mi o wípé bóun ṣe lá aláǹdó wá bá mi lẹ́rù pọ̀ n ò sì mọ́bi kankan ń lẹ́bọ̀ ń olóògùn àfọlọ́hún o ń bá ní ọ̀dà mo ní dádì tí mo lè mú ọ̀rẹ́ rẹ̀ jẹ́ à lọ o dínú tá a fi wá báyìí ní ṣọ́ọ̀ṣì àdúrà gan mo ń ṣe é bọ̀ pé ọlọ́run ṣáà jẹ́ wà ní ṣọ́ọ̀ṣì ọlọ́run jẹ́ wà ní ṣọ́ọ̀ṣì inú ẹ̀dá pẹ̀sà àwọn ìlera ń kalẹ̀ o. Ògo ni f'Olúwa lókè ọ̀run. Hallelujah. Ṣé rí ogun tí Ọlọ́run bá ti ṣẹ́ ló máa ń fi hàn. Ṣé ẹ gbọ́ mi? Ogun tí Ọlọ́run bá ti ṣẹ́ ló máa ń fi hàn. Bọ́dà ẹ máa ń láti ṣọ́ra kí èṣù má bàa yà yín lò. Ẹ ṣọ́ra o kí èṣù má bàa yà yín lò. Ẹdùn náà pásítọ̀ ó dà pé ẹ understand kan tí mò ń sọ. Mo ṣe explain àlá yìí ni pé mo ní èèyàn wá lójú àlá yẹn obìnrin yẹn ó mú bọ̀ báyìí ó fẹ́ pa mí so ìsì báyẹn ní kí n ṣọ́ra èmi kọ́ ni mo fẹ́ lọ pààyàn náà obìnrin yẹn ló fẹ́ pa mí ẹni kejì máa yà mí lò something like that I don't understand ẹ jọ̀ọ́ mi ò understand. Ṣé ẹ fẹ́ gbọ́ tọrọ? Mo gbọ́ yín. Bọ́dà ẹ gbọ́ mi dáadáa ẹ ṣọ́ra gidigidi kí Sátánì má bàa yà yín lò. Mọ́mí wa ẹ wo ẹ ní bínú pé mo máa fi yín lẹ̀ sí ibà mo fẹ́ sáré lọ sínú ilé kí n lọ ṣe one or two things kí n yẹ mọ̀ mo dáhùn yẹn dúró sínú ilé ẹ má bínú àti pé pàápàá tẹ bá ti ṣe tán bí ẹ wá bá mi nù church kájọ ṣàdúrà papọ̀ ó ti yé yín. ẹ má bínú àlàáfíà fún àwọn àfẹ́sẹ̀ tó dáa sí ẹ̀jẹ̀. ó dáa o ọmọ rí ní bá olúwa sagbára dọ̀tún o ẹ ṣeun o. ẹdùnú màámi ẹ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kan fún yìí o ṣé ara kan tí mo sọ yẹn ẹ ní sùúrù màámi ẹ wo torí pé mo respect pastor yẹn ni o mo má dẹ̀ ń pé èèyàn yájú sí èèyàn lọ ẹ understand ọ̀tọ̀ nìkan tá à ń sọ ọ̀tọ̀ nìkan tó ń sọ wọn kéèyàn lórí apáṣẹ ẹ̀jẹ̀ ṣé báwo ló ṣe jọra wọn mo ní nǹkan tó wá pè ní pé èèyàn yọ ìbọn sí mi ní ojú àlá so pastor dé ibà yìí sí báyìí wọn á ní kéṣù má yá mi lọ àbí kí n má gbẹ iṣu I don't understand ṣé èmi ni mo sọ pé mo fẹ́ pa arábìnrin yẹn ni I don't understand. Tìmí lẹ́yìn wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan kọ́lá gidi tún ṣe èèbó náà ni amasansan nígbà tí ọlálà yóò sì yé mi táàsì ní ká tún gba àwọn ìránṣẹ́ Olúwa wá tí wọ́n bẹ̀ wá tẹ̀mọ́lẹ̀ sálà kí wọ́n tún wá sọ tó tún bá ẹni Ọlọ́run tó tún máa ń ṣàgídí pé ọlọ́run dẹ́kun ọ tí ń bọ̀ wá sí ní àyè ní ìsinyìí tó jẹ́ pé kí ọ̀bẹ̀yà mú ẹgbà ọ̀bẹ̀yà pẹ̀lú pásítọ̀ ẹni Ọlọ́run ìránṣẹ́ Olúwa ọ̀bẹ̀yà mọ́gbógìbò wá ní àyè gbogbo nǹkan láti ṣe lẹ́yìn tí ìrẹ́kùn. Màámi ẹ fi mí lẹ́tọ̀ọ́. lẹ́yìn tí ìrẹ́kùn gbòòrò Olúwa. Màámi. Jésù mọ yọ olùwọ́ mi ò sì ṣàánú mi dẹ́kun padé mi dé ní lórí. Màámi ẹ ní sùúrù ẹ gbogbo kẹ́tẹ́ lẹ́tẹ̀ ẹ má kára mọ́ kìíní ẹ ní sùúrù ẹ jẹ́ kí mi náà sọ̀rọ̀ náà. Màámi ẹ ní sùúrù ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ nǹkan tí mo sọ láti jẹ́ kẹrin aláìsí yìí pé àwa ẹ mọ̀ pé mo fẹ́ jẹun tẹ́lẹ̀ ni mo fẹ́ jókòó kí n jẹun tẹ́lẹ̀ ni ẹ fi pè mí ẹni kí wá sọ́dọ̀ pásítọ̀ kó má dà pé mi ò ní sísìn ló jẹ́ kí wá sí ìbàyẹ̀ mo ní èèyàn mú mo fẹ́ pa mí wọ́n ní kékeré jù báyìí ṣé mi mo fẹ́ pààyàn ni. Ìwọ kọ́ ló fẹ́ pààyàn ṣùgbọ́n tó mọ̀ pé tí ẹ wí náà ó jọra àwọn náà wípé mọ̀jàmọ̀sá ni tí wòlíì ń dọ́gbọ́n sọ fún ọ pé mọ̀jàmọ̀sá láà máa kíkanjú lójú ohun kìí ṣe kọ́kọ́ yín kan máa jẹun oúnjẹ rẹ ti kọjúkọjọ́ pọ̀ lórí oúnjẹ. Màámi ẹ fi mí lẹ ẹ wo ẹ mọ̀ pé mo tẹ̀ fẹ́ sọ fún yín ni pé mo já ti tẹ̀ yín lọ́rùn ẹni kí n wá ní pásítọ̀ mo ti wá ní pásítọ̀ ẹ̀mí mo mọ̀ pé mo máa jẹ́ fúnra mi. mo ti gbọ́ pásítọ̀ nǹkan tí pásítọ̀ sọ mo ti gbọ́ mo ti gbọ́ yín màámi jẹ́ kí sáà mú jẹ ni mo máa mú jẹ ẹ jẹ́ ká lọ lẹ ẹ jẹ́ ká lọ jọ ẹbí ń pa mí ẹ jẹ́ ká máa lọ lé.
bọ̀ náà mò ń bọ̀ mò ń gbọ́ náà mò ń gbọ́ náà mò ń gbọ́ ẹ̀ náà mo wà pẹ̀lú ẹ̀ 100 years ló ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni èmi ò láìkí bó ṣe máa ń ṣe yìí náà wọ́n gbọ́ mi àwa ti pọ̀ ń gbòòrò kọjá gbogbo rọ́bìṣì tó ń sọ fún mi no be today now e don tey my guy òjò ti ń pa gúnbọ̀ ní ìsìn ọjọ́ ti pẹ́ ó máa ti gba láti wà nù pàrọ̀ ìṣá òun let me tell you something sórí gbàgbé yẹn kò sí wòmí kò sí kú kan tó máa pa àgbà tá à ní bápo lórí ẹ̀ ń bẹ́ẹ̀ ni òṣòjò kan tó ń bọ̀ lókè bó tún kò lágbára tó tílẹ̀ òní ṣe kíni tílẹ̀ òní gbà ọ̀gá fìyẹ́lẹ̀ so ọmọ tó ṣẹlẹ̀ so orí kékeré ni gbogbo eléyìí tó ń sọ yẹn ó jọmọ babaláwo ó jọmọ oníṣègùn ó ṣe gbá kan kó kan mí aláyé sórí problem tèmi ni pé owó mi kó sàtì má di màá fẹ́ kó máa pọ̀ létí ẹ kó sọ fún chairman yẹn kówó mi má di o tówó mi bá lọ di wọn náà mọ̀ mi ọlọ́run gbọ́ màá gbéná kọjá lára ẹ̀ o jẹ́ nǹkan lójú mi màá pa ẹ́ màá pa family I will kill everybody I will kill your generation you know me tówó mi bá lọ di jẹ́ kó mi pé tó bá ti pé sọ́fọ́ gáyẹ̀ bẹ́ẹ̀ pé kò sí ṣòro that's my own money is my problem o ti yẹ báyìí tí má ti rówó I can do and undo mo lè ṣe bó ṣe wù mí in fact I can kill the nation tówó bá ti wà lọ́wọ́ mi kò sí ṣòro bó ṣe jẹ́ nìyẹn ọ̀gá ní fìyẹ́lẹ̀ ànífìyẹ́lẹ̀ kí bàbá ẹ̀ jẹ́ olóró jù bẹ́ẹ̀ lọ sórí tí bàbá ẹ̀ bá lóògùn àwa gangan lo oògùn tán sọ yẹn fìyẹ́lẹ̀ jọ ọ̀rọ̀ okay alright kò sí wàhálà mo ti tẹ̀ mọ́ ẹ létí so mọ̀ kí kókó báyìí làwọn fún adití jẹ́ kó máa pọ̀ létí ẹ owó mi tó bá lọ dí ọlọ́ngbọ́ wàá rí ja ẹkùn wàá rí bínú ẹkùn bẹ́ẹ̀ ni o inú mi alright okay ọmọ ní nǹkan mi láti ṣe mo fẹ́ attend sí nǹkan mi tó bá ṣe tán kó pè mí wàá ṣeré ó wà ń bẹ̀ bàbá àgbàlagbà Sparrow yàgò sàn ìhun wọlé ńlá ìhun wọlé tó ń dẹ́rù gbọ́ ọmọ ẹgbẹ́ ọmọ ayé bàbá àgbàlagbà ó wà ń bẹ̀ orí ẹ̀ wà ń bẹ̀ ó máa gbọ́ lè sa eléyìí ó máa lọ fún mi láwọn èdè burúkú kan lórí aago ni ṣé kò mọ̀ pé nọ́mbà yín ló ń pè sáàtì àwọn àtọ́dún tá ti wà lẹ́dùn lẹ́nu ẹ̀ ni òjò ti ń pa gúnbọ̀ ọjọ́ ti pẹ́ náà eléyìí wà lọ fún ọmọ kan ọmọ babaláwo ni ó lóògùn ó lé gbàkan yẹn wá kàn mí ni tẹ́mi bá ti rówó money action bó jẹ́ nìyẹn so yẹn ò ṣòro new job ló wọlé ọlọ́run new job ló wọlé big contract ọlọ́ngbọ́n millions ẹja ńlá nìyẹn Sparrow millions tí n bá sọ pé millions gba bẹ́ẹ̀ pa fáwọn ọlọ́run millions mo wá máa tó ṣẹlẹ̀ Sparrow so oríṣẹ́ yìí get me sin ìwọ ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kò kan Ṣadé kò dẹ̀ kan Scorpion ìwọ ló wà lẹ́nu iṣẹ́ ìbáyìí tí ó ti kẹ̀mí náà nìyẹn mákàmákà ló yẹ ń kàn bàbá àgbàlagbà mákàmákà ló yẹ ń kàn bàbá mi máa lò pa ni kò sí ó ti dé nìyẹn ọmọ ká ti sọ fún ẹ náà tí check bá ti jáde tó bá ti kẹ̀ ẹ́ báyìí ó ti pọ̀ sáyọ̀ ó ti pọ̀ sápò bàbá àgbàlagbà sórí ọmọ ṣẹlẹ̀ tíṣẹ́ yẹn bá fi lè lọ tó dán tó contract yẹn work tó successful Sparrow oh my God ó kéré jù 3M àbọ̀ṣẹ̀ lápò èmi ni tí pa èmi nìkan 3 million èmi mò ń sọ fún ẹ tí n bá sọ fún ẹ pé yes kó gbà pé yes tí n bá. bàbá ẹ ká lọ bẹ̀rẹ̀ sí ìbò síta ẹ. ìbá ń pè lówó nìyẹn Sparrow bàbá wa ṣeré ìyẹn tún kéré o tó bá wà ń lọ bẹ́ẹ̀ tó ń lọ bẹ́ẹ̀ tó wọ láìní yẹn mílíọ̀nù dé wọn náà ti di bàbá ẹ. bàbá tẹ bá kẹ́ ní máa ṣe lọ kò sí wàhálà. o lè máa ṣe lọ bàbá ní bá sùn gan-an kò sí wàhálà. o lè máa ṣe lọ báyìí. bẹ́ẹ̀ ni bàbá. ìjọ yẹn náà nǹkan owó ṣe ń ṣe tó ń ṣe bí bàbá mo ṣe dé ìgbà yẹn nìyí. orí ẹ wà bẹ́ẹ̀ wàá ṣeré wo o ti wọ iṣẹ́ yẹn ó máa wọ
bí ọ̀la a máa fẹ́ carry out operation. ọ̀la ọlọ́la jù bẹ́ẹ̀ lọ wọ́n mọ tó ṣẹlẹ̀ ìparò wọ́n ní bọ́ọ̀ yẹn ọmọ babaláwo ni bàbá ẹ̀ ló bu lágbára oníkìíní kan gbàgbọ́n yẹn sọ kí ló kàn pẹ̀lú yẹn oògùn tán náà níyàn àwọn gangan náà ń pè lóògùn bàbá ẹ̀ tí n bá sọ fún ẹ pé iná ni wá bá lẹ́kùn tí ń dẹ́rù bọ́mọ òye ẹ̀sìn àwa ni jì tí ń jà ká gbogbo lẹ̀ àwa náà ni iná tí ń jó everywhere you know me now you know me mo dápà yẹn ti yẹn minor ni. ọmọ babaláwo ni. n tó sọ lórí fóònù ní sinmi. ẹ̀dẹ̀ lèmi mo máa ṣe. ọkọ̀ sí wọ́n ní náà ó ti kàn náà nìyẹn ìwọ ló kàn Sparrow ọ̀la afẹ́ká admission ni so máa pè Ṣadé àbáìsọ ẹjọ́ pàdé ẹ̀sìn adẹ́fọ̀n guideline a lè dé true so that ṣẹ́ni a lè ṣe kí ni o a lè perfect a lè rọ̀ lọ́rùn òní fún ẹ ní ìṣù ara jù bẹ́ẹ̀ lọ. bàbá ẹ̀yin náà lẹ́wọ̀ èèyàn ló wà ní èrò tó rò fi ń dùn. wàá ṣeré bó ṣe bá ti ní kò sí wàhálà pé kí n máa lọ pé kò sí ooru bàbá ó ti tán. ọmọ ayé kò sí ṣòro bẹ́ẹ̀ ni tán bàbá kò sí ṣòro náà bẹ́ẹ̀ ni àwa ti ní ta fẹ̀yìntì bóyá jẹ́ nìyẹn ìwọ náà sì ní tó fẹ̀yìntì ọba ní kò sí bẹ́ẹ̀ ó máa work so that's it kò sí ọ̀rọ̀ ọlá so máa pè Ṣadé owó àti ẹ̀ lè jọ. ọ̀tàláyé ìkọ́kọ́ tí mò ń wò ó sí ìran bínú o. ok. ó rí i pé ìtẹ́bí ẹ̀ ń sẹ́ pé kí Ṣáńdì iṣẹ́ máa ṣàlàyé fún mi yẹn bẹ́ẹ̀ ṣàlàyé fún mi kémi ṣe kí ni kí n lọ bá yín jẹ́ṣẹ́ yẹn sìn yìí. ẹ lè rán mi iṣẹ́ tí ìṣẹ́ máa direct mi sí Ṣáńdì ni. ok Sparrow nítorí tó a sọ pé kí n sọ fún ẹṣẹ́ tó fẹ́ ló ṣe àbí. ẹni bàbá. tó bá ti dọ̀la wà á ti Ṣadé ẹ̀jọ̀ lọ síbẹ̀ á sọ iṣẹ́ tó fẹ́ ṣe fún ẹ tó bá ti débẹ̀ wà á mọ tó fẹ́ ṣe. ó yẹ jẹ́ nìyẹn ojú bẹ́ẹ̀ lọ. kò sí wàhálà àgbà. ó kéré gan. kò sí wàhálà tẹ́bá ìmọ̀ ẹ̀kọ́ máa ṣe kò sí wàhálà. ó kéré gan. wo tẹ́bá ti ń dé báyìí ó ti wọnú ọ̀la ó ti wọnú òkú. ìyá òye dúró láti ẹ̀ ẹ̀ kó ti máa ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ọmọ ayé bá ẹ kò sí wàhálà tó bá dọ̀la òṣèlú ti dán. Sparrow no fuck up. Baba, I swear, no fuck up. Pasere. See you then. Baba. I should get me now. Go shit now. Yo, no be today. We just pagun bo shamo o ti pẹ́. Yeah. You should understand now. 10 to 10 for the eyes that see today may not see tomorrow. You can more now. Yeah. Alpha, Mama. You know what? Walk around. Make sure you got it. You remember? What I like to do, Mama. Don't receive call. Okay, Mama. First assignment. Like first assignment, Toma. Assignment? Yeah. Mapa. Allah. Let's see. Àfà náà ibo tó ní kékin dúró sí mo ti dúró dé látẹ̀kùn náà òjẹ̀ tí dé kí ló ṣẹlẹ̀. Ó ti yẹ first assignment. Kí ló ṣe é tó ń gbọ́n? Mama. Ẹni mo máa pa. Clear. Ó ti yẹ. You know what? I want clean job. No praises, no tracking. O ti wà lọ́nà. You get. Alpha. Gbà lọ́wọ́ mi, màá ṣeré sí ìyá ẹlẹ́sẹ̀ o. Mama ní bí ṣe. Gbà lọ́wọ́ mi. Tọ́jú ẹ̀ sínú pàánù ẹ̀ tàbí kò lò sẹ́lẹ̀ sára ìkọ́ mi. Tó bá ti tẹ́ ikú ti pẹ́ o. Hello, Sparrow. Clean job. Like neat job. Yeah, X. Mama. Movement. Neat job. Ilé ọlọ́fẹ́ bàtà àwọn tó ní ẹjẹ́ ṣá ìgbà tó mọ̀ pé ó láyà kí ló dé tó sáré wá. Wo tó bá ti jẹ́ káwọn eke gbé ẹ sàárà èmi ìmọ̀ ìyá ẹ rí o. What night? Kò sí wàhálà, màá dúró jẹ fẹ́. Bí a
many minutes ló gbé kí n fún ẹ báyìí? How many minutes? Kò sí wàhálà gbà yẹn. Màá dúró díẹ̀ gbà yẹn. Jọ má pẹ́ o. Ṣùgbọ́n má pẹ́. Ó ní pé kí n bẹ gẹ́ẹ̀tì nǹkan. Bí kí ni? Sí wàhálà. Màá bẹ gẹ́ẹ̀tì sílẹ̀. Sí wàhálà. Oya màá pè é padà nísìnyí, màá pè é padà. Aláyé kí ló ṣẹlẹ̀ tó wá dúró tì mí lẹ́gbẹ̀ẹ́ báyìí, kí ló ṣẹlẹ̀? So kí n wojú àbí. Aláyé wá kí ló ṣẹlẹ̀ ọ̀gán, ṣé mo mọ̀ ẹ́ rí níbo ló ti ń bọ̀ tó lókun ọ̀run báyìí, kí ló ṣẹlẹ̀? Bàbá. Kí ló ṣẹlẹ̀, èwo ni kí n gbà báyìí, mo mọ̀ ẹ́ rí ni àbí òní túmọ̀ ilé kí n gbà báyìí? Dúnà ṣé wo ni tí ó wo ni àbí wọ́n ni tí ó wó yàn? Ọ̀gbẹ́ni ẹ gbàgbé jàre, kí ni gbà báyìí báwo? Mi ò gbà mí ọkàn. Kí ló ṣẹlẹ̀, ṣé mo mọ̀ ẹ́ rí ni? Bàbá. Bàbá ìjọ. Aláyé Charlie respect. Bàbá ńlá. Ìbò fẹ́ràn tẹ̀lé bàbá ìjọ. Ẹjọ́ àtẹ̀lé ìjọ. Láyé ẹjọ́ tí Ọlọ́run ẹjọ́ kí ni mo ṣe fún yín ẹjọ́ ni. Ṣòfẹ́ gbọ́rọ̀ mi ẹ̀bẹ̀ tó ń bẹ kò sí ọkùnrin ẹ̀bẹ̀ tó ń bẹ rárá ẹ̀. Ẹjọ́ kí ni mo ṣe. Ìkọ̀kan tí mo kàn ní fún ẹ ní pé nínú kò sì ṣe last prayer ẹ. Ọ̀ bá dẹ̀ jẹ́ kó fẹ́ ṣe kí ni ìgò léyàn tó fẹ́ pè ń sìn kó tó di pé ikú wọlé dé. Mi ò ṣe kọ́kọ́ sí. Ṣé orí ẹ̀ ò pé ni ṣé ọ̀rẹ́ àmú bẹ́ẹ̀ ṣe é bí ni? Ó yá pé dádì ẹ̀ tó àmọ̀ ẹ̀kú fẹ́ pé dádì ẹ̀. Aláyé dá mi lómi ọ̀rọ̀ ayé. Ó ti rìn ẹjọ́. Hello sir. Àkànjí. Hello. Ẹ mú gbọ́. Aláyé dá mi lóhùn. Kí mi ló fẹ́ kú? Ẹjọ́ mi ò mọ àwọn kan tó wá gbé mi ní street ẹjọ́. Wọ́n bí ọ. Wọ́n gbọ́ mi pa mi, wọ́n ti gbé mi lọ lóko ẹjọ́ tó yọ lọ ẹjọ́. Èèwọ̀. Ẹjọ́. Wọ́n jọ gbéwẹ̀. Ta ló tó dárú rẹ̀ láṣà? Ta ló fẹ́ gbéná wojú ẹkùn láì ṣàwo? Ẹni bá ṣerú rẹ̀ yóò kú bájá ṣe ń kú tóun tó gbòòrò ni. Bá a gbé fún jọ. Hello bàbá. Hello. Lákùúta ni ọ́. Níbo ló ti jẹ́wọ́ tó lókù lọ́rùn? Bàbá ẹ ní láti mọ ẹni tí mo jẹ́, ẹ ní láti mọ orúkọ mi, ẹ ní láti mọ ibi tí mo wà. Ta ló tẹ̀ fún ọ? Ta ló jẹ fún ọ? Ta ló kí ọ láyà tó ní kó o máa nìṣó kò sí ṣòro? Bàbá ẹ ní láti mọ orúkọ mi. Kí lẹ fẹ́ mọ orúkọ mi fún ẹ ní ìdí ẹ̀ lẹ́fẹ̀ẹ́ mo ti ń bá yín sọ̀rọ̀ àti mo ti ń pè yín àbí. Lémi kí n gbẹ́nu mi sọ. Ẹ̀yin bo gangan ló wà. Jájọ fi jírinjú kájọ ṣe lákì àtàkì kí n mọ̀ bóyá kíkanjú ni ọ́. Ẹ lè mọ bí tá a wà bá ṣeré lè yẹ ó ti lọ ẹsẹ̀ kó ti lọ bàbá. Bàbá ẹ já kó lè fún mi jàre. Hello. Wọ́n ní sùn ẹ̀. Mo kú. Wá ìwọ máa gbọ́ ni o ti di orí ẹjẹlẹjẹlẹ o ti da agunná jẹmọjẹmọ. O ti da aláàmù tó ń jẹ lẹ́bàá ògiri tó o bá tún ayé ẹ wá o ò ní ṣerú ẹ̀ mọ́. Ìbọn. Àkànjí o. Kí ló dé? Ká mo jẹ. Ẹ wọ.